tó bímọ fún ẹ for 10 years tí ò tọ́jú ọmọ ẹ. HAREJAN HAREJAN ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò o wọ́n lọ gbé ìyá Màbúbù tó bímọ fún ẹ for 10 years tí ò tọ́jú ọmọ ẹ, wọ́n lọ gbé lọ sí station l'Óṣogbo. Ẹ̀yin tèmi, Portable tí a mọ̀ sí HAREJAN ó ti àrẹ́sìtì arábìnrin tí ó bí ọmọ fún tí ó kọ̀lẹ̀ out ní ìgbà yẹn. Ẹ̀yin tèmi, arábìnrin yìí tí a mọ̀ sí LIZZY ANJORIN ó ti jáde fún HAREJAN báyìí lórí ọ̀rọ̀ bí Portable ṣe àrẹ́sìtì arábìnrin ọ̀hún. Ó dàgì rẹ̀ tuurutu. LIZZY ANJORIN sọ wípé àwọn yóò jọ dé kóòtù ní èní. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ látẹnu LIZZY. Ọ̀nà sọ pé àwọn ọlọ́pàá yẹn wá láti pàǹtí. Ọ̀nà máa gbé ìyá Màbúbù lọ sí kóòtù láàárọ̀ ọ̀la. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag area commander l'Óṣogbo. Ẹ bá mi tag area commander l'Óṣogbo. Bàbá wa dáadáa, commissioner of police l'Óṣogbo. Bàbá wa dáadáa, commissioner of police l'Óṣogbo. HAREJAN òun kánjú ni òun. Èdùmàrè gbé sùúrù jẹ. Ṣé bí wọ́n fi láńre, ebo wá fi gba donation. HAREJAN game tó fẹ́ gbà yẹn ò lẹ́mìí ẹ̀. Ó máa wà exhausted. Ó mọ̀ nǹkan tí mo ṣe show yìí. Mi ì fẹ́ gbọ́ justice for anybody. Mi ì fẹ́ gbọ́ pé wọ́n fọwọ́ agbára gbá anybody lójú. Mi ì fẹ́ gbọ́ pín. Ó máa brutal. O ò ní energy, o ò ní financial, o ò lẹ́mìí ẹ̀. The commissioner of police ṣé Ọ̀yọ́ ni àbí? Ẹ jẹ́ kí n play àwọn nǹkan tó ń play. Èmi máa play nǹkan tó ń send sí mi. Wọ́n ní pàǹtí náà ti wá. Ó ti yé. Wọ́n wá bẹ́ẹ̀ gbé obìnrin tó bímọ fún ẹ tí ò fi ọjọ́ kan fún ní 1 naira rí for good 10 years. Obìnrin tó pè lólóṣó. Ẹ̀yin Nigerian police l'Óṣogbo. Ẹ má ìgẹ́ta sí bí o. Ẹ̀yin bàbá dáadáa tẹ́ wà ní iṣẹ́ ọlọ́pàá. Obìnrin tó bímọ fún for 10 years. For good 10 years. Nígbà tí HAREJAN jáde tó wá bully LIZZY ẹ kó ti mọ̀ pé nǹkan kan máa tẹ̀yìn ẹ yọ. Ìyá Màbúbù wá tọrọ owó o. Ìyá Màbúbù níṣẹ́ lọ cleaner ló ń ṣe o. Ó dẹ̀ ní tẹ́lọ́rùn nínú uncompleted building. Wo Láńre Ajíbọ́lá ẹkùn á fọ́ níbi tó bá wà. Wọ́n á fi yẹn jáde. It's going to be eye for eye. Ó mọ̀ pé mi ò ń pariwo. I know they loud down. I know they loud down. Mọ̀ pé èmi máa play. Ohun kan tó send sí mi, èmi máa play ẹ̀. I have so many places. But èmi ò ráyè. Ó ti yé. Èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe fún mi máa ṣe fún ẹ. HAREJAN ẹ pọ̀ wo olórí burúkú onímúbímú ìfowópamọ́ tó gbé sílé. Ẹ sáré bí kẹ́kú ilé òní gbà ọ̀nà onígbà ẹ̀. Mi ò fẹ́ mọ̀ tó wà lẹ́yìn ẹ̀ lẹ́nájì ẹ̀. Ẹ máa gbọ́ bá yín sẹ́ndì ẹ̀ sí wa rèé. Ṣẹ́gbọ́ wúmà yẹn. Ṣẹ́gbọ́. Mo wà ní police station báyìí. Ó ti mú wọn police station. Okay. So ibi iṣẹ́ ni mo wà. Àwọn kan wá pè mí pé àwọn fẹ́ ṣe popcorn. Ó ti obìnrin kan ló pè mí. Nípa àwọn fẹ́ ṣe popcorn. So wọ́n ní popcorn. Wọ́n ní. So àwọn ọlọ́pàá tó wà l'Óṣogbo nísìn wọ́n ti fi ọ̀rọ̀ insecurity sílẹ̀. Obìnrin tó ń dátọ̀ ọmọ ẹ̀ náà fẹ́ lọ mú fún olórí burúkú HAREJAN tó lọ́wọ́ tó lẹ́pọ̀n tó lẹ́sẹ̀ tí gbogbo ìgbésí ayé ò ṣiṣẹ́.
Ewe má jẹ́ ká máa ṣàwọn kokun. Ẹ má jẹ́ ká ewe èmi ò mọ̀ yẹn sọ̀rọ̀ púpọ̀. So àwọn ọlọ́pàá tó wà ní Òṣogbo nísìn. Police station tó wà l'Óṣogbo. Ọmọ ọlọ́mọ tó ń ṣiṣẹ́. Kò wá tọrọ owó bisikíìtì bí ẹnu ṣó. Kò wá parọ́ pé lálọ́dún gbé ó lé òun kó lé o. Kò lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó lọ máa gba owó o. Ẹ wá lọ purọ́ fún pé fẹ́ ṣe popcorn. Ọ̀nà sọ pé èmi ò gbà pàtìpàtì ló ti wá. Tó bá yẹ pàtìpàtì náà ti wá máa confirm lálẹ́. Ní alẹ́ tí ò ní dọ́là máa confirm láti pàǹtì. Tẹ́ pé pàǹtì náà tí wọ́n máa confirm lálẹ́ ni tí ò ní dọ́là. You don't understand? So, tábà èmi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé mi mọ̀ bí ẹ jẹ́ ń pe Zee Mama. Mi ò mọ̀ information. Èmi ò Harejan wá sáré bí ko èmi àwo. Okay. O fẹ́ lọ ti ya Mabubu mọ́lé. Ẹ tó bímọ fún ẹ fọ́dún mẹ́wàá. Zee Mama. Obi o fún ọmọ ẹni o lè gbé receipt pé 1000 àtó fún ọmọ yẹn rèé. Nígbà tí Ìyábọ̀ Òjó gbé ẹnu ṣe lọ Sunday gist lover. O ra wọn receipt tá wá gbé wá ni. O ra wọn lówó despite pa ko la lọ́mọ. Ó máa ṣòfò ni o. Iṣẹ́ ò dẹ̀ dúró. Harejan, àwa náà kàn dúró kó bẹ́ síwájú báyìí ni. Mọ́dà ẹ̀pọ̀ fọwọ́ lágbà ẹ lójú. Bọ̀ nísìn ọ̀mí níṣẹ́ ẹjọ́ máa wà. Zee Mama gbé aago. Mo fẹ́ gba information. Hello ma. Mo wà on live. Àwọn ayé ń gbọ́ ẹ. Bá mi explain kí ló ṣẹlẹ̀ jọ. Okay, ẹ má bínú ma. Ẹ má bínú yìí bẹ́ẹ̀ ṣe. Mo ń gbọ́. Ìwọ́n tó ṣẹlẹ̀ ní pé ṣàdédé ni ìyá Mabubu pé mi bá mi sọ ẹ ni. Okay. So later ni mo ti rí pé ti dán voice note fún mi. Okay. Ọ̀rẹ́ ẹ̀ àìná ò rí mi contact yẹn ti pé Yàyà Musa Tọ́pẹ́. Ìgbà tí mo dẹ̀ máa padà gbọ́ bí ẹni ìyá Mabubu ló sọ pé Harejan ti ní kí wọ́n wá arrest òun o. Wípé ó wá ṣàlàyé pé òun wà ń bí iṣẹ́ ẹ̀mọ̀ tó ń kọ́ṣẹ́ pedicure àti makeup. Iṣẹ́ ta sanwó fún. Mo gbọ́. Iṣẹ́ ta sanwó fún kó lọ kọ́. So that tó bá ní sọ wá lè tọ́jú ọmọ. Because torí kọ́ ọmọ ẹ̀ kéèyàn má bàa jẹ́ ọmọ ẹ̀ lọ́sọ̀. Àní ọlọ́pàá tó máa arrest woman yẹn. Ọlọ́pàá tó máa arrest woman yẹn pẹ̀lú ọmọ lọ́wọ́. Pẹ̀lú ọmọ lọ́wọ́. So ní àwọn ọmọ wa sọ pé tó ti kọ́ṣẹ́ lọ́jọ́ obìnrin kan. Zee Mama kọ́kọ́ ṣe oore kan fún wa. Zee Mama ṣe oore kan fún wa. Zee Mama kọ́kọ́ hold on. Hold on. Get lawyer. Kó fún wa ní orúkọ station yẹn. Kó fún wa lọ́lọ́pàá tó wà ní in charge. Kó fún wa lọ́lọ́pàá tó wẹ̀ dìbẹ̀. Ẹ get lawyer. Lawyer lè máa get. Tí lawyer bá ti get gbogbo details yẹn, ó ti tán. Ẹ jọ wọ́n from lawyer l'Óṣogbo. Ta ló ní lawyer l'Óṣogbo? Police station wo náà gbé lọ? Gbogbo yẹn rọ́ ni wọ́n fi ń deceive yín ni. Ngbà tí ò jalè. Kò jalè náà, marital case ni, court case ló yẹ kó jẹ́. Marital ngbà tí ò jalè. Ìyẹn má dá wọn lóhùn. Wọ́n lè jẹ́ kidnapper. Òun sọ pé rán lọ́yà lọ mú ètí wọn ni wọ́n sọ pé ẹ má jẹ́ ká máa wà bí illiterate. There are some things gan ó lè má jọ ọlọ́pàá. Wọ́n kọ́ lè lọ àyà àjẹ́ kán lọ gbé tọ́jú síbẹ̀. Tó bá dẹ̀ pé pàǹtí náà ni let's verify. Ṣé rí gbogbo kan nílé ayé ẹ jẹ́ ká máa verify. Àwọn ọlọ́pàá èèyàn wa ni wọ́n, àwa civilian èèyàn làwa náà. Ẹ má jẹ́ ká gbọ́ kúkú òjò ká dá mi agbára. Let's get a lawyer no matter what. Any reliable lawyer. Ẹ jẹ́ ká rí lawyer wo ló wà l'Óṣogbo as we speak. Ẹgbọ́n ní police station wo l'Óṣogbo. Okay, Olúwatóyìn ní àwọn máa fún mi nọ́mbà DCO yẹn. Ẹ send ẹ sínú inbox mi ẹ jọ̀ọ́. Ẹ fún wa ní nọ́mbà DCO yẹn. Now you are talking. Ẹ send nọ́mbà DCO yẹn sí. Now you are talking. Now you are talking. Kọ́ta nídìí ni ẹ̀gìnyẹ yàrá nídìí. Ẹ ó bàjẹ́ náà ni. Ó bàjẹ́. Oh God. Zee Mama èmi ò ń rí gbogbo nǹkan tó ṣe yẹn. Sórí ọ̀rọ̀ eléyìí èmi àti Harejan ṣe family. Ṣó ti yé Harejan gbogbo nǹkan tó ṣe fún mi ẹ̀rí wà.
bó ṣe kọ́kọ́ wá fún mi gbogbo orí burúkú tó ṣe gbogbo orin tó kọ ó wà irú orin tó kọ nísìnyí ó ní etí máa gbànú orin tó kọ tó ti yé ẹ ó ní gbogbo yẹn lè àwa tí ń yanjú yẹn òun náà ó ti gbá court letter orin tó kọ yẹn máa gbowó níbẹ̀ iye tí bá dẹ̀ máa gbà ló máa fún mi ṣó ti yé mi ò ṣe literate ṣó ti yé èmi ò ṣe literate ṣe ní gbogbo gbẹgbẹgbẹgbẹ ṣó ti yé ẹ bá wa gẹ́ẹ̀tì nọ́mbà DCO ẹ bá wa gẹ́ẹ̀tì lọ́ọ̀yà kí lorúkọ police station yẹn orúkọ police station yẹn orúkọ police station the last one tó lọ́wọ́ àyẹ́jẹ́ kí orúkọ yẹn wọ́n send ẹ̀ sí mi. ẹ send ẹ sí mama gbogbo kọ́kọ́ láriwo gbogbo kọ́kọ́ láriwo. iye ò ń ṣe problem iye ò ń ṣe problem èèyàn kan ọmọ ayé sọ pé I'm in Òṣogbo right now so what is the name of the police station. orúkọ police station yẹn lélẹ́yìí area command police station l'Óṣogbo. wọn ò tí ì gbé lọ sí area command ẹ má ṣe false allegation nearest police station ló sì máa wà. wọ́n ti gbé lọ ọ̀rẹ́ ẹ̀ ní jẹ́ ká mọ̀ pé wọ́n ti gbé lọ síbẹ̀. ọ̀rẹ́ ó yá gbọ́ ọ̀rẹ́ sórí aago. ok àmì lè connect ẹ̀ mọ́ nọ́mbà yìí o. ok ó yá ìwọ pé lọ́dà line báwa wá láì kan kò fi pè é kó confam then ẹjọ wọn náà ti gbé lọ sí area command any lawyer. èmi ẹ̀sọ́ ọkọ tó ṣẹlẹ̀ ní pé ẹ̀jẹ̀ fi fóònù nọ́mbà ọmọ mi gbé yìí. ok ó yá. màmá fi. ok ẹ jẹ́ ká lọ ṣe tó kù behind the camera ẹ má worry see you later guys. Harejan sori fún pé o fọmọ yẹn ló ń jẹ fọdún mẹ́wàá ó dẹ̀ confam pé wọ́n ló lọ́mọ ṣé o mọ̀ pé ẹnu ṣó alájì ò lọ́mọ kankan lọ́wọ́ ẹnu ṣó kò sọ ọmọ ọkàn lọ́wọ́ ẹnu ṣó tó bí orúkọ Mr. Lawal ẹnu ṣó ló tún wá gbé àwa lọ ẹnu ṣó ló ń gbé wa lọ station ló ń gbé wa lọ kóòtù òun ló ń ṣẹ̀sìn àwa ò gbé lọ. wọ́n ní ìyá Mahbub came kò wá tọrọ owó ó wà níbi tó ti ń kọ́ṣẹ́ wọ́n torí kó ti ní lárí ju ẹ lọ Harejan wá sáré bí kò kú Yasin wá ṣẹjọ́ owó kọ́ lẹ́jọ́ o time lẹ́jọ́ o time wá sanwó lọ́ọ̀yà wá sanwó orin tó kọ nísìn iye tí màá charge ẹ o ṣáà ti gba first letter tó gba second letter ewì tó kọ fún mi gbogbo orin tó kọ I'm a brand wọ́n máa fún mi lówó ewì tó kọ orí pé gbà tó ń kọ ewì yẹn orí pé ó ń dùn mọ́ mi orí máa gbowó ó fi sí YouTube ó fi sí iCloud ó fi sí orí máa gbowó so ìyẹn lọ bẹ́ẹ̀ orí kọ́kọ́ wá fún mi ṣùgbọ́n gbà tó dẹ̀ wá fún mi yẹn àwọn kankan ṣẹlẹ̀ máa sanwó damages nínú ibẹ̀ pariwo then ó lọ gbé Lanre wá iye tí wà tí Lanre jọ pa wà tí Lanre ẹjọ́ fi gba donation àti Dorcas ẹ máa sanwó máa gba percentage ní owó tẹ fi mí pa ìyá Mahbub lọ́mọ lọ́wọ́ ẹ̀ o dẹ̀ ní proof kó fún lówó oúnjẹ lọ́jọ́ kan there was no proof you don't stand ẹ jẹ́ kí n lọ ó tó ṣì tẹ́ mọ́ ẹ jẹ́ kí n lọ ẹ jẹ́ kí n